bisimilayi rahman rahim tẹ́ rí ni gbogbo ẹni tí ó bá láti bọ̀ tán rí ó mọ̀ fi ṣe pósítà mọ́ o. ẹ má kọ sára pósítà. ẹ má kọ sára pósítà. àtàìfì. àwọn àìfì tẹ́ ẹ máa ṣeun bisimilayi rahman rahim ní pípé rẹ̀ lédè lárúbáwá ẹlẹ́sẹ̀ in the name of Allah àti náà lọ́dọ̀ bá fi kún un. ẹ translate ẹ. bisimilayi rahman rahim lédè lárúbáwá ẹ má kọ sí pósítà mọ́ ẹ má fi sí àìfì mọ́. ó tóbi lọ́dọ̀ ọlọ́run ọba dípò wípé gbogbo àwọn ànábì ọlọ́run àwọn ànábì ńláńlá bó mo ti rí kàwú. àwọn ànábì ọlọ́run àwọn ànábì ńláńlá. ọjọ́ ìṣòro wọn lọ́lọ́run bá máa sọ kalẹ̀ fún wọn wípé ìṣòro tó dé yìí ìsìnmítọ̀ sáré. ìsìnmítọ̀ sáré. gbogbo àwọn ànábì ádámù ni o. ànábì ádámù ni. ọlọ́run sọ fún un ó sì lò ó nígbà tó sì rí dẹ́kun tán ọlọ́run mú kú òfin. Allah. ó rí dẹ́kun tán ó sà á ó kú ò láyé ọlọ́run ọba mú kú ò láyé. Allah. níjọ́ tí ọlọ́run tún tí ànábì ṣífù tún ní ìṣòro lọ́lọ́run tó sọ kalẹ̀. ọlọ́run tún sọ kalẹ̀. òun làṣírí tí ọlọ́run máa fún àwọn ànábì rẹ̀ kányìn. Allah. gbogbo àwọn ànábì ọlọ́run bisimilahi rahman rahim ńlá sírí tọ́lọ̀ máa fún wọn kányìn nípẹ́tọ̀ lẹ́yìn èyí tí mo fún ọ yóò ohun tó ní tí mo fún ọ mọ́. kò sí mi ìmọ̀lẹ́yìn eléyìí. Allah. tá ànábì ní bá ti wá lọ ọlọ́run ó gbé kú lẹ̀ nígbà tá ànábì muhammad wá dé sallallahu alayhi wa sallam. ọlọ́run wá ní mo rìlíìsì ẹ̀yán yán torí tiẹ̀ kó máa bẹ lọ láéláé ànábì wá ní níjọ́ tẹ̀ ń bá ń tí ń rí tẹ̀ ń rí bisimilahi rahman rahim lára ògiri tẹ̀ ń rí nínú pépà tí wọ́n kọ́ tẹ̀ ń parí rẹ̀ ńlẹ̀ẹ́lẹ̀ ẹ máa ṣèpalẹ̀ mọ́ nǹkan ayé òní ojúmọ́ nù o. Allah. ayé òní dá a mọ́ nù. ayé ò ní dá mánu. àṣírọ́tù sáà nínú àwọn àmì tẹ́ fi mọ̀ pé nǹkan ti ṣayé ayé ò sì ní dá a mọ́ yóò máa bàjẹ́ sí i ní òun náà ní ká máa rí bisimilahi rahman rahim lára gbogbo àwọn tákàdá. ilé ilé káàkiri rí lára ògiri. ká mọ̀ mọ́ wá dá sí ìdàgbàsókè báyé ò ti ṣe ní dá a mọ́. ẹ̀yọ́ wàá ṣe in the name of Allah di kí tún ní rí. the most compassionate the most merciful. tó nípa báyìí ẹ dákun ẹ dì í mú bẹ́ẹ̀ pósítà tí ẹ má máa fi sí mọ́ ẹni tó bá fi sí níjọ́ tí a bá yá tí a bá fi kólẹ̀ ọlọ́run ló máa ń tó yá ń gbèsè ayé rẹ̀ tí àgbákò mi ò máa ṣẹlẹ̀ sí tí ò ní mọ ibi tí ó ti wá. ọlọ́run ní ó ya bísímìláì nípa wa àmín. ẹ dákun àfààní bíbẹ̀ yìí ọlọ́run ṣàánú wa ó jọmọ́ pínísín báyìí ni àmì ẹja dì mú dáadáa tó bí bísímìláì ti rí nù òkè ní tí ọlọ́run bá wá ń fún àwọn ànábì rẹ̀ tí wọ́n ń sà lọ́jọ́ ṣòro tí ṣòro ń kú ó bí wọ́n bá wá fún mùsùlùmí yóò pé wọ́n ń tàn ní wọ́n ò fún wa ní tí wọ́n ń lò wọ́n fún wa ní tí wọ́n ń lò lóyìn náà náà wá ń lò ẹ dákun dání ewì bísímìláì tó gbọ́dọ̀ ló mọ èyí tí mo ti wí lónìí. nígbà tí ò ní gbàgbọ́. kálukú tó ìmọ̀ọ́nù rẹ̀ sí tó gbọ́dọ̀ ti rí rèé àwọn nǹkan mi ò máa ṣẹlẹ̀ sí mùsùlùmí tí ò ní mọ̀ pa fọwọ́ fa òun látara kéékèèké tí a ní mọ̀ pé a ti kọlu ọlọ́run ó wá pọ̀ lọ bẹ́ẹ̀ gbáà tí máa fa àlákàlà tí àlákàlà bá pọ̀ fún ẹ ilé rẹ tó gbogbo ẹ̀ gbá yányán bóyá o ti gbé tírà kan lórí kùránì nílé rẹ̀ tọ́ọ̀sì mọ̀ wípé o ti gbé tírà míì lé kùránì nínú ilé gbogbo orun rẹ̀ ò ní jọra wọn máàtì rẹ̀ wọ́n mọ̀ wá wípé dákẹ́ gbà míì wọ́n mọ̀ wá hàn yìí wọ́n mọ̀ pé ọ̀fìn yìí rárá bákan náà ló ń gbà ìní alámọ̀ ń pọ̀ sí i ni kò tó ní pọ̀ sí i ọjọ́ ti tún lékún tí nǹkan ti tún wà lórí kùránì ọjọ́ ti tún lékún àfi kálàkálà rẹ̀ náà kó tún lékún
wọ́n bá ti di pé nǹkan bá ń rí bẹ́ẹ̀ nulẹ̀ tó gbogbo ilé rẹ̀ kọ́ gbọ́n yányán pátápátá kọ́ wá wò ń jẹ́ ibi tó yẹ kí tírà yóò wà ní lọ́wọ́ yìí. jẹ́ mi ò ti gbé tìsàlẹ̀ sókè báyìí jẹ́ mi ò ti gbé ti òkè sí ìsàlẹ̀ ọlọ́mọdọ̀rọ̀ wa rú o ọlọ́mọdọ̀rọ̀ wa rú o ọlọ́mọdọ̀rọ̀ wa rú bí kálukú bá ṣe gírímà Al-Kùránì mọ́ lọ́lọ́run ó ṣe gírímà rẹ̀ mọ́ lórí ilẹ̀ rẹ̀ ẹ̀san ni lọ́dọ̀ Ọlọ́run subhana rabbika.